kò sí eléégún kankan lẹ̀ báyìí. Taramọ̀kọ gbọ́dọ̀ wà bí tó bá wá bí ajá aṣọ ara ẹ̀ ní òhò ni. Kò sóní Ṣàngó kankan lẹ̀ yìí. Irọ́ àfi tán bá ṣe pamọ́. Kò sọ́lọ́sùn kankan. Tọ́lọ́sùn náà bá wá tó bá lọ ṣe Láramọ̀kọ kò tó bẹ́ẹ̀ kò gbé dúró mi kò lórí méjì. Bàbá inú ìgbàgbọ́ ńlá bí mi sí mi ò sì ya èrè mọ́ Ọlọ́run mi látìgbà tí mo ti bẹ̀rẹ̀ ohun tí bàbá lọ́lá múlẹ̀ ni mò ń lò omi àdúrà òróró. Ẹ sì ní 1949 náà bí yín àbí 1939. Ṣáájú kí Ayọ̀ Babalọ́lá tó dá orí òkè àdúrà yìí sílẹ̀ tí wọ́n ń pè ní Òkè Èrìò táwọn kan ń pè ní Jerúsálẹ́mù tuntun, ohun tó dájú ni pé àwọn èèyàn ìlú yìí wọ́n ní òkè èyí tí wọ́n ń lò fún oríṣiríṣi ìbọ níbi tí wọ́n ti ń bọ òrìṣà tí wọ́n sì ń sin Ọlọ́run wọn. Òòṣà kan ń bẹ nílùú yìí tí wọ́n ń pè ní Olóde Òde. Òòṣà yìí ó ń gbé nínú àpáta ńlá gàgàrà èyí tí ń bẹ níwájú orí òkè àánú. Olóde Òde ń lo òòṣà kan gbòógì tí àwọn èèyàn ìlú yìí ń péjú bọ tóníkálukú wọn sì ń gbé ìgbésí ayé alálàáfíà pẹ̀lú ayọ̀ àti ìdùnnú sì ni wọ́n ń bọ òrìṣà wọn tí wọ́n sì ń ké pe Olódùmarè látara òrìṣà náà lórí òkè ọ̀hún. Kódà wọ́n ní ọdún tí wọ́n máa ń ṣe ayẹyẹ rẹ̀ láti fi ṣe ìjúbà fún òrìṣà wọn. Ẹ̀wẹ̀ ṣàdédé ni gbogbo nǹkan yí padà ní nǹkan bíi ọdún 1930 lẹ́yìn ìgbà tí orí òkè àánú di èyí tí wọ́n dá sílẹ̀ tí ó sì jẹ́ pé wọ́n ń pe Jésù olùgbàlà lórí òkè ọ̀hún ni dípò kíké pe òrìṣà Olóde Òde tàbáwọn òrìṣà míì. Orí òkè jẹ́ orí òkè tí àwọn akọni tí a tó ti ṣubú tàbí tó fa ti bà tàbí tí ogun sọ pé wọn ò ní dìde ṣùgbọ́n tí Ọlọ́run dá wọn ní akọni. Orí òkè jẹ́ orí òkè tí wọ́n ti máa fi àánú gbé wọn dìde padà. Àánú máa ń fọ̀hún lórí òkè nítorí pé gbogbo bó ti wù kí àwọn ènìyàn kó ṣe ìdájọ́ ènìyàn tó tí àánú bá dá sí ìdájọ́ yẹn máa kúrò, ìdájọ́ yẹn máa dá sọ. So èmi náà wá síbi torí pé mo jẹ́ wòlíì mo sì jẹ́ ìránṣẹ́ Ọlọ́run pé kémi náà kí n rà àánú gbà kí àánú kó gbé mi dìde bí akọni. Ẹ ṣé ọ̀nà ṣé ìjọ CAC ń bẹ? Abẹ́ CAC mo ti jáde kó tó di pé mo lọ dájọ́ lẹ̀. Irú ìjọ wo ni? Ìjọ orí òkè agbára àdúrà àti iná Ògùn State ni mo ti wá. Ìlú wo gan-an Ògùn State? Ìjókòó lẹ́gbẹ̀ẹ́ Ṣàngó. Báwo gan-an lọ̀rọ̀ ṣe rí? Ìtàn fìdí ẹ̀ múlẹ̀ pé àìsàn ìgbóná ń ló kọlu ìlú yìí Èrìò níbi tó jẹ́ pé àwọn ọmọ kéékèèké àtàwọn ọ̀dọ́ sì bẹ̀rẹ̀ sí kú látàrí ìṣòro àìsàn burúkú tó yabò wọ́n. Ìgbóná tó yabò wọ́n yìí ló mú kí wọ́n ké pe àwọn òrìṣà wọn ṣùgbọ́n gbẹ̀yìngbẹ́yín bí wọ́n ti ké pe òrìṣà náà tó kò sí àyípadà títí dìgbà tí Babalọ́lá jáde síta tó sì ní pé iṣẹ́ ìyanu yóò ṣẹlẹ̀. Olóhùn gba iṣẹ́ ìyanu láti orí òkè náà níbi tí ó wí pé Ọlọ́run ni ó lè dá sí ọ̀rọ̀ ọ̀hún pé kí wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà. Lẹ́yìn àdúrà yìí ìtàn fìdí ẹ̀ múlẹ̀ pé àyípadà dé, àìsàn ìgbóná yìí sì di àfihẹ́yìn tẹ́gun fi ṣọ̀. Wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí Ayọ̀ Babalọ́lá ké pe Olódùmarè látòrí òkè yìí ló di wípé àìsàn náà bẹ̀rẹ̀ sí lọ díẹ̀díẹ̀ títí tó fi di àfihẹ́yìn tẹ́gun fi ṣọ̀. Òkè ìyanu ńlá gidi ni tí gbogbo ènìyàn máa ń tọ̀ wá káàkiri orígun mẹ́rin àgbáyé. Kò dẹ̀ sígbà tí èèyàn bá gorí òkè tí solution kì í dé bá ìrìn àjò ayé ẹ̀. Orí òkè yìí rẹ̀ rí nǹkan tí mo like orí òkè yìí fún wọn discriminate bóyá ìkan ṣẹlẹ̀ bóyá ìkan kérúbù. Wọ́n rí i pé ìjọ ayé nìjọ wà kò sí ìjọ ní ọ̀run. Tá a bá dọ̀rùn ìkan ni wá kò sí ogun tí lè le tó bá dórí òkè yìí. Àṣẹ èmi gan fúnra mi olùṣọ́ àgùntàn ni mí. Èkó ni mo ti wá. Èkó ni mo ti wá síbí. Kò dẹ̀ sígbà tí n bá wá máa ń rí ògo Ọlọ́run
kódà tí n bá ti ń débẹ̀ làwọn ọmọ ìjọba wọn máa pè mí dáadé bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wa lórí òkè yẹn torí pé mo jẹ́ kó yé wọn pé CAC Celestial Methodist Church nǹkan kan ni wá ayé lọ́lúwa ti wá ṣòwò ọ̀run nílé gbogbo wa tá a bá dọ̀hún gbogbo wa lọ́mọ bàbá ṣùgbọ́n nílé ayé bí la sọ pé àrí CAC àrí sẹ̀lẹ̀ àrí gbogbo ẹ̀ náà ìkànjọ ní gbogbo wa òkè yìí ń tú èdè ó já èdè òkè àánú ni òkè ògo ni òkè tí ìbùkún ọlọ́run ṣe kéne tó ń sọ̀rọ̀ ńbẹ̀ ni tí agbára ọlọ́run ṣe kéne tó ń ṣiṣẹ́ ńbẹ̀ tó jẹ́ pé tá a bá ti dé bá sọ pé orúkọ ọlọ́run Ayọ̀ Babalọ́lá ká dẹ̀ fi orúkọ Àbẹ́síkáyà kún torí Ẹsíkáyà ló padà rìváìnì òkè yìí ó ti kú tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí agbára máa dé bàbá jẹ́ èèyàn kan tó yẹ pé mẹkáníìkì ni bẹ́ẹ̀ ní gáràjì ọlọ́dẹ ṣùgbọ́n gbà tágbára bá lórí wa ní kó gorí òkè yìí bọ́lẹ̀ kó gùn bọ́lẹ̀ bóyá tẹ̀dó síbẹ̀ ó di ògùn àgbáyé nígbà tẹ́mi gan bọ̀ mo ń wo àwọn bíúdì tí wọ́n kọ́ síbẹ̀ yẹn káàkiri pé ní orí òkè ní àpáta yìí náà ni gbogbo nǹkan báyìí ń ṣẹlẹ̀ téèyàn bá débẹ̀ náà kó fi gbàdúrà pé Olúwa bó ṣe yí orí òkè yìí padà tó di ògùn àgbáyé ṣayé mi náà ní ògùn àgbáyé gbogbo ẹni tí ò bá ìdààmú kan máa bọ̀ ń bẹ̀ kán wá tọ̀wọ̀ adùn wà lórí òkè ìbùkún wà ń bẹ̀ gidigidi gan á dára fún yín sá. èyí ló mú kí ọba ìlú náà kó wò pé àfi káwọn pa ti àwọn òrìṣà wọn tì àti adarí ìlú yìí àtàwọn olóyè rẹ̀ wọ́n pa àwọn òrìṣà tì wọ́n sì ní ti Kristi làwọn ó ṣe. precisely ní ìgbà tí Apostle Babalọ́lá tó máa wá sí Èkìtì gangan Aramọ̀kọ ló kọ́kọ́ ń lọ this Aramọ̀kọ kan yìí náà òun ló kọ́kọ́ ń lọ ṣùgbọ́n ayé ìgbà yẹn èrè o wọ́n gbé gas lamp oní nestu aláìn tó máa ń pọ́ǹpù tó máa ń ṣe báyìí ní ìdájí wọ́n gbé lọ lóru èrè wa lọ sí ibẹ̀ láti fi tanná rí náà lọ. láti tanná rí lọ wo programu Apostle. nígbà tí gbogbo yẹn wá ń wáyé tó ń wáyé ní gbogbo ìgbà Apostle Babalọ́lá fún ẹ wá ibi tí wọ́n ti ń tanná wáyé ibi ìmọ́lẹ̀ ló máa jẹ́ ẹ jẹ́ ká lọ bẹ̀ ló mú kí Apostle Babalọ́lá ṣíwá sí èrè o pátápátá ìyá bàbá ìyá tó bí náà máa ń pè ní ìyá ọ̀gá lérè o ìyá Apostle Babalọ́lá ìyá Apostle Babalọ́lá yẹn ló wọ ẹrú mi nínú ẹ̀jẹ̀ ló gbé mi nínú ẹ̀jẹ̀ ilé ibi tó ń gbé ńgbà yẹn wà ní church Òkè Ṣẹ́gun bẹ́ẹ̀ yẹn mission house tí Apostle Babalọ́lá ń gbé pẹ̀lú tí Apostle Babalọ́lá lọ bóyá Ghana ló lọ ìbá lọ ilẹ̀ Haúsá ìbá lọ sí Benin any part of the country tó bá lọ èrè ló ń padà bọ̀ èrè ò ní ìlú ẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn aráàlú yìí bẹ̀rẹ̀ sí gbájúmọ́ ṣíṣe ẹ̀sìn Kristẹni tó ní kálukú sì bẹ̀rẹ̀ sí bà òògùn wọn jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń dáná sun àwọn ìṣẹ̀ǹbáyé tí wọ́n ń lò láti fi máa bọ òrìṣà wọn nínú ìlú Èrè Èkìtì. nígbà ìwáṣẹ̀ màmá wa nígbà ìwáṣẹ̀ nǹkan. èrè olóburú jù. nínú òrìṣà bí àwọn òrìṣà wo náà ń bọ́ nílẹ̀ yìí nígbà ìwáṣẹ̀. bàbá mi Babalọ́lá ò jẹ́ kí n bá kò jẹ́ kí n bá kankan. kò jẹ́ kí ẹ bá òrìṣà kankan. agboolé bàbá mi níbi tán ti bí kó tó tẹ̀dó sí èrè o. Ifá ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ torí Ifá ṣàkínní bàbá mi ń gbà yẹn gbà tí àdúrà dé bàbá mi jẹ́ Ísírẹ́lì ó fi Ifá yẹn lẹ̀ kò bá wọn ṣe náà lọ́hùn tó fi wá ń gbé bí o ṣùgbọ́n nígbà tí wọ́n ti kánṣu gbogbo ẹ̀ ń bí. bí ọdún wo ni Babalọ́lá wọ ìlú Èrè o. 19 jẹ́ kí n sọ pé bí like 1940. àbí òun náà ń pè ní Ọlọ́run 1930. yes. nígbà kìdá lẹ́sẹ̀kẹsẹ̀ lómi ṣe ìyanu 1930. 1930 ló bẹ̀rẹ̀ iṣẹ́ lókè òye ní Iléṣà ibi ló ń gbé ibi náà ti wò dàgbà ibi ìyá ẹ̀ ti bí àwọn ọmọ tán bí lé èmi kékeré tó jókòó yìí mo gbé lọ́dọ̀ ìyá yẹn rí. lọ́dọ̀ ìyá tó wo Babalọ́lá. ṣé torí rẹ̀ ní orí òkè Èrè yìí fi wà bí. bàbá mi ló dá sílẹ̀. bàbá Joseph Ayọ̀ Babalọ́lá. òun ló dá orí òkè yìí sílẹ̀. sọmọ ìlú yìí ni. mo ní Ìlọ̀fà ní bàbá ìgbà tó ń sọ pé wọ́n máa sórí ìṣàtọ́lọ́hún tó dá bàbá sọ pé nù lọ́mọ kókó náà ti gbé kúrò ní Ìlọ̀fà ọ̀dọ̀ wa ní Kwara. Ìlọ̀fà
ṣé Kwara níbẹ̀ yẹn. Kwara ni lọ́fà ọ̀dọ̀ wá wà. torí àfẹsẹ̀rìn débẹ̀ rí gbà yẹ ọ̀nà ní tí mo sọ fún yín àfẹsẹ̀rìn débẹ̀. ni bàbá wa di ẹni tán gbé wá sí Rio. bàbá tán ti tọ́ dàgbà bí tí ìyá tó fi bí arínú àbúrò ẹ̀ tó máa rí ọmọ èrè wọn padà lọ sí lọ́fà mọ́ títí tí bàbá lọ láfi kú sá wọn ò jẹ́ kí wọ́n tàgẹ̀rẹ̀ lọ sára mọ̀kàn pé wọ́n fẹ́ lọ dé lọ́fà bàbá lọ láti kàn ló lọ lọ́fà títí tó fi lọ kọ́lé sọ̀rọ̀ tó dá orí òkè náà sílẹ̀. a jẹ́ pé irú orí òkè tó wà níbí báyìí kí ni ìtumọ̀ orí òkè o. orí òkè àánú. orí òkè àánú. bẹ́ẹ̀ni kò sí ẹni tó máa débẹ̀ àrí tó ń fẹ́ ẹ má sọ pé ìgbàlà nìkan lẹ́yìn tó bá rí ìgbàlà tán ẹni tó bá sọ pé ẹ láyé kò lè bímọ mọ́ tó bá lọ orí òkè yẹn tó mú omi yẹn tó wẹ̀ òun àtìyàwó wọn jọ mú wọn gbàdúrà fún àdọ̀lọ́mọ. ó dá ìyá wa ṣé ẹ ti wá sọ nísìnyí ṣé mọ̀ wípé gbogbo àwọn ẹlẹ́sìn máa jèrè ọkàn àwọn mùsùlùmí àwọn ló máa wá ìjọkúnjọ àwọn kìrìsìtẹ́nì wọ́n máa wá ìjọkúnjọ tá a bá rí ọmọ èrè òyì tó náà jẹ́ tó wà ní gbígbédálẹ̀ tí wọ́n wá mú sínú ìjọ àwọn onífá àwọn oníṣàngó tàbí àwọn ológun ṣé kò lè gbé wọn padà sí ìlú èrè láti wá máa ṣe. sáà Iyemọja ló ti ń wọ wáìtì bí àwọn tó gbàdúrà lọ́wọ́ yìí tó bá gbé wá sí rí àtẹ. àtẹ bẹ́ẹ̀ni. tí àwọn èèyàn nígbà lọ́wọ́ rẹ̀ ní àbí ìlú ò lè jáde. ta ló máa sún wọn ẹ máa wò mí pé mò ń lọ sí etí tẹ́lẹ̀ tó wá lọ bá mi níjọ mi ṣẹlẹ̀ gan wá ń gbà kan rí wọn léwu ó tó di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọlé sí i. a jẹ́ pé gbogbo ìlú èrè báyìí sí èsì gan ni gbogbo wọn fẹ́ẹ́ jẹ tán. rìdíìmù ti wọlé báyìí. rìdíìmù ti wọlé. ìyẹn Adébóyè. Sẹ̀lẹ̀ ti wọlé. Gérúbù nǹkan. Gérúbù ti wọlé wọ́n wà lọ́nà oko. ẹni tó múrú àwọn ọ̀dọ́ oríṣiríṣi àwọn mùsùlùmí náà wọ́n ṣe mùsùlùmí náà wà ń bẹ̀. àwọn mùsùlùmí wa darapọ̀ mọ́ wọn nígbà tán fẹ́ ṣe mùsùlùmí mọ́ tán tẹ̀rí pàṣírí a máa tú tí yàrá fẹ́ jẹ wọn á darapọ̀ mọ́ wọn. ó dáa bí àwọn ìjọ kọ̀ọ̀kan ṣe ń wọlé báyìí Yes sir. ṣé ẹ rò pé tí àwọn onífá àbọ́lọ́sùn àbí oníǹkan táwọn náà bá wọlé ṣé ìlú ò lé wọn ni. tí wọ́n bá wọlé wọn ní lé wọn alẹ́ rí o ló máa ní òṣìṣẹ́ wọn. òṣìṣẹ́ wọn ń bí. wọn á kó padà síbi tán ti wà. wọn ò ní rí ìjọ rárá. ta ló máa jọ yín wọn sá. ojú a máa ka wọn pé èmi tí mo jẹ kan tó wá rí mi ó lè lọ lóhùn kò tó bẹ́ẹ̀ kó bá wọn rìn lọ́sùn. àwọn ará ilé ẹ̀gbọ́n ti máa sọ fún pé má kó bá wa o. tírú iṣẹ́ àmì àbíṣẹ́ ìyanu míì bá ń ṣẹlẹ̀ nírú ibẹ̀ ńkọ́ bí àwọn onífàwọn tí wọ́n sì rí i pé ìwòsàn náà wà níbẹ̀. kò lè dàbí orí òkè orí òkè lọ́fẹ̀ẹ́ tán gbé pẹ̀lú lọ́wọ́ èèyàn dádì mi wọn gbowó lọ́wọ́ èèyàn ọ̀fẹ́ ni tó bá sì sọ pé ìyẹn lòun àwa ìlú tó ti máa lọ tẹ̀dó kò lè dúró lé ọ̀rẹ́ta mẹ́ta a ti wà nínú ìlú. òkè àánú kò ní jẹ ẹ wo òkè kejì sẹ́mọ̀ pé wọ́n máa ń kéré ní ọmọ olókè méjì takọ̀tàbọ̀ aboyè akọni yẹn. màmá wa a ti wà nínú ìlú ìtọ́jọ́ mẹ́ta ṣùgbọ́n mo kíyèsí nǹkan kankan ní tí mo kíyèsí ni pé àti ẹ̀rí bí alárùn ọpọlọ kankan àbí ẹnìkan kan tó tiẹ̀ kí ló fà á. tálárùn ọpọlọ bá wọ ìlú èrè tó bá ti lọ gbọ́ omi orí òkè tó lò kó sẹ́ńtì tán gbàdúrà fún gbogbo ohun tó ń ṣe àkànṣe alárùn ọpọlọ tó wà mú àwọn èèyàn ẹ lè dọ́pù ẹ síbí pé kó máa lọ kó máa bọ̀ kó máa gbàtẹ́gùn èrè sára tó bá máa lo oṣù mẹ́ta dádì àgbàdo. irọ́ o ta ni ó wòsàn. omi yẹn náà ló máa lọ máa gbà bí ó gbà fún rẹ̀ àwọn èèyàn á bá gbà ẹni tó jalè yẹn ó lè má sọ fún kó kàn jalè kó máa lọ tẹ́ni yẹn bá ẹ jọ ó ń pè mí kan ní kò sí tí mo fẹ́ mú mi bẹ́ẹ̀ àárí ọmọ èrè ò tá mú lọ síbẹ̀ torí pé kò mọ̀ bẹ̀ tẹ́lẹ̀ a sì sọ fáwọn tàbá mẹ́ pé lágbájá yìí ní di olóògùn sàn wọn á pọn fún àwọ̀ tó bá lè ṣe bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì tó bá máa dé oṣù kẹta àgbàdo. ẹ ṣeun mọ orúkọ yín. Mary Ọláyẹmí tẹ́ bá fẹ́ kí èrè ò mọ̀ mi mọ́ ẹ̀kọ́ Abíadé pẹ̀lú ọmọ Ísírẹ́lì. Mary Ọláyẹmí Abíadé ọmọ Ísírẹ́lì ọ̀dà àmọ́ máa yẹ ṣeun. tí a bá wà wò pé àwọn eégún kan wà tá a máa ń pè ní alárìn ìjò
wọ́n ń jó wá bí wọ́n ń jó wá bí gbà tọ́jà wà níta ọba lókèlókè wọ́n kàn máa jóná wọn máa. àwọn èèyàn ò sì ní í yọ wọn ò ní máa wòran wọn. inú ọjà náà máa ń bá wa gbà yẹn nígbà tí mo ní àná mi ṣùgbọ́n látìgbà tí nẹ́ẹ̀tì tàbí sí wọn wà mọ́. wọn wà mọ́ kò sí léegun kankan lẹ́yìn báyìí. taramọkọ gbọ́dọ̀ wà bí tó bá wá bí ajá aṣọ ara ẹ ní òhò mi. kò sóní Ṣàngó kankan lẹ́yìn. irọ́ àfi tán bá ṣe pamọ́. kò sọ lọ́sùn kankan. tọ́lọ́sùn náà bá wá tó bá lọ ṣe lára mọ́kọ kò tó bẹ́ẹ̀ kò gbé dúró bí kò lórí méjì. bàbá inú ìgbàgbọ́ la bí mi sí mi ò sì ya èrè mọ́ Ọlọ́run mi látìgbà tí mo ti bẹ̀rẹ̀ ohun tí bàbá lọ́lá múlẹ̀ ni mò ń lò omi àdúrà òróró. ẹ sì ní 1949 náà bí yín àbí 1939 ẹ ṣe mọ̀mọ́ wa a mọ̀ rí yín bá. gẹ́gẹ́ bí a ti bù yín gbọ́ nínú ètò wa tó kọjá nípa ìlú Èrìò Èkìtì níbi tí kábíyèsí ìlú náà tiẹ̀ ti bá wa sọ̀rọ̀. gbogbo àwọn nǹkan tó jọmọ́ ìṣẹ̀ǹbáyé nǹkan kan nígbà tí ìhìnrere ti dé ní gbogbo yẹn tó ti dóhun pátì nílùú Èrìò ní ayé ìgbà yẹn around 1930 tí Ọlọ́run gbé àpọ́sù Babalọ́lá dìde ní òkè oyè ní Iléṣà l'Èrìò ti gba ẹ̀sìn Christianity. ẹ ti rí i gbọ́ wípé Èrìò Èkìtì jẹ́ ìlú kan nílẹ̀ Yorùbá ṣùgbọ́n tó jẹ́ pé wọn kì í ṣe òòṣà níbẹ̀ wọ́n léèwọ̀ ni. bẹ́ẹ̀ sì rèé kẹ́sìn Kìrìsìtẹ́nì àti ti Mùsùlùmí tó wọ ilẹ̀ Yorùbá wá àwọn èèyàn ilẹ̀ Yorùbá wọ́n gbàgbọ́ wípé Olódùmarè ni ọ̀gá ògo jùlọ àmọ́ wọ́n ní oríṣiríṣi òrìṣà bíi Ṣàngó, Ọbàtálá, Ọ̀ṣun, Ògún kódà Èṣù léyìí tí wọ́n máa bọ. nípasẹ̀ èyí ni wọ́n gbàgbọ́ pé àwọn fi lè bá Olódùmarè sọ̀rọ̀. bẹ́ẹ̀ sì lórí yíká ilẹ̀ Áfíríkà ṣáájú nílẹ̀ Yorùbá ọgọ́rọ̀ èèyàn ló gbàgbọ́ pé nípasẹ̀ Ọ̀ṣun làwọn yóò fi dọlọ́mọ láyé nítorí pé Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ Olóòyàyùn ó jẹ́ òrìṣà tí fúnni lọ́mọ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yín oríṣiríṣi èrò ló ti wà lórí ọ̀rọ̀ yìí ìgbàgbọ́ àwọn èèyàn sì ti pín yẹlẹyẹlẹ nítorí pé àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì gbà pé Ọ̀ṣun kọ́ ló lè fáwọn ní ọmọ bí kò ṣe Ọlọ́run fúnra ẹ̀. ìdí nìyí tó fi jẹ́ pé ọ̀pọ̀ àwọn Kìrìsìtẹ́nì nílùú yìí wọ́n yíjú kúrò lára Ọ̀ṣun wọ́n sì gbàgbọ́ pé omi ìyè kan ń bẹ táwọn lè lò nígbàkigbà táwọn bá ń fẹ́ iṣẹ́ ìyanu tàbí táwọn bá ń fẹ́ ọmọ. ó ń pè mí kan ní kò sí tí mo fẹ́ mú mi bẹ́ẹ̀ àárí ọmọ Èrìò la mú lọ síbẹ̀ torí pé kò mọ̀ bẹ̀ tẹ́lẹ̀ a sì sọ fáwọn tàbá bẹ́ẹ̀ pé lágbájá yìí ní di òru sàn wọn á pọn fún àwẹ̀ tó bá lè ṣe bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì tó bá máa dóṣù kẹta àgbàdùn Ọlọ́run Babalọ́lá jókòó pa síbẹ̀ àtòrí òkè àti kòsẹ́ǹtì méjèèjì ń ṣiṣẹ́ fún wa ó tún ní kòsẹ́ǹtì sórí òkè ọwọ́ ìsàlẹ̀ níbí ló wà tábà dórí òkè àtò gba stẹ́ǹpù lọ síbẹ̀ lọ́kàn àwọ̀ ẹ̀bẹ̀. tí a bá débi orí òkè tẹ̀ ń sọ yìí wọ́n ní omi kan wà lórí àpáta ń bẹ̀ lórí bíi kànga bẹ́ẹ̀ lórí. sẹ́rí ìtàn lórí bíi kànga yẹn a tó òkúta yípo báyìí a máa ń ṣe àjíǹde ń bẹ̀ àìtí sórí òkè ọ̀hún yẹn gbà yẹn omi yẹn tá a fòkúta tó yípo báyìí òun la máa bù èmi rọ wálé ní tí mo lọ ní last week báyìí ó sì wà lórí tébù mi kò sẹ́ńtì náà ti wà nínú wọ́n lómi yẹn kì í gbẹ. eléyìí tí kì í gbẹ yẹn òun ni mo ní àwọn ẹ̀ńbẹ́ lódò eléyìí à ń pọ́ngbẹ o a lè pọ́ngbẹ lẹ́ni tó jọba tó rọ̀ lọ́la tó wà bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n fà yẹn sí. ṣùgbọ́n nǹkan wà tí kì í gbẹ rárá ń tẹ àná. òun náà ni mo sọ fún yín pé a ti kọ́ balùwẹ̀ síbẹ̀ fáwọn àlejò tán bá fẹ́ wẹ̀ máa wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ everybody wẹ̀ ní òun ni kò sí tó kọ́ ẹnikẹ́ni ẹ lè fẹ́ mi mọ́ ẹ ti níyàwó yín èmi náà ò lè fẹ́ yín
mo ẹ ti lọ́kọ tí ń kí ni ìyẹn máa wò mí tẹ máa ní èmi ló kàn tẹ fẹ́fẹ́ kí ni mo gbé sára tójú tìyàwó yìí so àbíkítà mi ṣùgbọ́n gbà tó dúró láti àwa kọ́ balùwẹ̀. àbájọ tí ọ̀pọ̀lọpọ̀ wọn fi máa ń kọrin báyìí pé Babalọ́lá olómi ìyè rèé o omi ìyè a ó mú yín débi tí omi ìyè náà wà. tẹ bá ti fẹ́ wọnú ilé ibi tó ń gbé omi kò séǹtì tí omi kò séǹtì wá omi ìwòsàn ni o tẹ bá ń gbọ́ Babalọ́lá olómi ìyè rèé o omi ìyè òun náà ni a fẹ́ wọ̀ bẹ́ẹ̀ báyìí. tọ́ omi kò séǹtì rèé o omi agbára ọlọ́run alààyè. ẹ̀wọ̀n ilé ìfẹ́ bá dàní aláboyún ọba mú abiwẹ́rẹ́ kálá àṣà bá mú ọ̀dàrà ayá àti iná dídàtì omi lè wà bẹ́ẹ̀ tẹ́yìn wọ́n mọ̀ ìfọ̀sọ̀ wọ́n gbé kaná mímu àti wíwẹ́ tó ń ṣe fún wọ́n gbé kaná agbanitì lọ ọtọlẹ ọ̀sàlẹ̀ àti abẹ́ àpáta ní omi lè tẹ̀ sùn ẹ̀sùn mi ní orí òkè Babalọ́lá tó kù kẹ́ mu ní ẹ̀sùn mi lé báyìí ẹ̀sùn mi ní orí òkè ọ̀pá ọ̀rẹ́ lọ nílùú àpáta yìí lọ nílùú àpáta yìí ẹja wà bẹ́ẹ̀ ẹja àwọn obìnrin ti wá burí lọ́pọ̀ kan ti kọ́lé sí àti kọ́lé sí àti yé bu àfúnra àti wá bẹ́ẹ̀ àti yé bu àfúnra àti yé bu lọ́pọ̀ kan ike dọ̀tí má kì í sí ike òǹgbà tọ̀ rẹ̀ ní má kì í sí. torí ẹ̀ náà ti wá kọ́lé fún báyìí. wọ́n wá kọ́lé fún àyíká ló ṣe ọ̀nà kọ́lé fún ìmọ̀ra búlọ́ọ̀kù. ṣùgbọ́n bó ṣe wáyé bàbá ṣé ń máa kún débi kó máa sàn jáde. ọmọ akún ojú rẹ̀ yìí. tó bá kún tí ó máa ṣẹ́ síta. bẹ́ẹ̀ni ọmọ akún. ó máa ń kún ṣùgbọ́n ṣé tó bá dásìkò ẹ̀rùn ó máa ń gbẹ rárá. no kì í gbẹ. ọmọ ń sùn. bó ti wù kí wọ́n bù tó kò lè gbẹ. bẹ́ẹ̀ni a bá gbé ogún rọ́bà kan gbé wá síbi. kọ́ máa bù bẹ́ẹ̀ni kò lè gbẹ. ẹ lè gbẹ. bó ṣe wà ṣé ǹjẹ́ a rí ẹja nínú rẹ̀ ṣé ẹja wà ń bẹ báyìí. ẹja wà ń bẹ ṣùgbọ́n ẹ lè gbé. kì í ṣe pé bóyá gbé ṣùgbọ́n tí ẹja ń bẹ nínú rẹ̀ ṣùgbọ́n adágún lodò yìí kì í sodò tí ń sàn. no kì í sàn. odò sẹ́lẹ̀ ru adágún ni kì í ṣe pé bóyá odò kan tó sàn wá láti ibì kan kò sàn wá láti ibì kankan. ẹ sàn wá láti ibì kan kò sàn wá láti ibì kan. tọ ẹ̀yin yẹn wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń gbọ́ wọn lé ara iṣẹ́ àmì àti iṣẹ́ àyanu eléyìí tí Ọlọ́run gba ọwọ́ wòlíì Babalọ́lá ṣe sí ìlú Èrìò Èkìtì òun náà ni odò yìí tí wọ́n pè ní omi Kòséùntì omi Kòséùntì òun náà láti 1930 ló ti wà báyìí nígbà tí wòlíì Babalọ́lá tó gba iṣẹ́ ìpè tó fi ọ̀pá ọwọ́ rẹ̀ tó fi na àpáta tó fi ọ̀pá ọwọ́ rẹ̀ nà gẹ́gẹ́ bí Mósè náà fi ọ̀pá ọwọ́ rẹ̀ na àpáta tí orísun méjìlá jáde bẹ́ẹ̀ nínú bẹ́ẹ̀lì bẹ́ẹ̀ náà ni wòlíì Babalọ́lá ti fi ọ̀pá ọwọ́ rẹ̀ tó fi na àpáta orísun omi tó jáde láti ìgbà náà wá òun rèé kò sí iye àwọn èèyàn tó lè bù nínú omi yìí bó ṣe pọ̀ tó wọ́n ní gbogbo orílẹ̀-èdè kan bá débẹ̀ tó bù kò ní tán kò sì gbẹ́rí lẹ́rùn ṣùgbọ́n a máa kún àkúnfàyà tó bá di àsìkò òjò tí ó kún tí ó máa sàn lọ. àti pé ní orí òkè Èrìò Èkìtì orúkọ wo gan ni wọ́n ń pe òkè náà báwo sì ni wọ́n ṣe yàn láàyò gẹ́gẹ́ bí ibi àdúrà. ìlú ìṣẹ̀ǹbáyé gbáà ní ìlú Èrìò Èkìtì jẹ́ láàárín àwọn ìlú ìṣẹ̀ǹbáyé nílẹ̀ Yorùbá níbi tó jẹ́ pé oríṣiríṣi ẹ̀sìn àbáláyé ni wọ́n ń ṣe níbẹ̀ kó tó di wípé wọ́n dá òkè kan sílẹ̀ tí wọ́n ń pè ní òkè àánú tàbí New Jerusalem èyí tí olùdásílẹ̀ ìjọ CAC Evangelist Ayọ̀ Babalọ́lá tí ó dá sílẹ̀ ní nǹkan bí ọdún 1930 orí òkè yìí ló tọ́ka sí gẹ́gẹ́ bí orí òkè tí àdúrà ti ń gbà nípasẹ̀ ìtọ́ni àti ìtọ́sọ́nà rẹ̀ yìí gbogbo àwọn kìrìsìtẹ́nì tí wọ́n nígbàgbọ́ nínú rẹ̀ tí wọ́n sì jẹ́ ọmọ ìjọ náà àtàwọn ọmọ ìjọ míì wọ́n bẹ̀rẹ̀ sí kọrí sí orí òkè ọ̀hún láti bá ẹlẹ́dàá wọn sọ̀rọ̀. àánú lèmi náà wá láti ìbọ̀lẹ̀ tí wá. láti kọ.
bí mi náà ṣe ń gbọ́ ni bí mi náà ṣe wà ló wà nìyẹn mo dẹ̀ dúpẹ́ pé mo rà àánú gbà. Àmọ́ tí mo kàn ní fún ọ náà ni pé kọ́ tètè wá orí òkè yìí kan kọ́ dẹ̀ lè rí àánú wọn gbà. NDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ta sánsán wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékè téńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólùléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. Masake mẹ́mọ̀ dé o first lady káàbọ̀ ó ń fèrè àtẹ̀gò ṣe ìtọ́jú l'Amẹ́ríkà ìwọ làgbà o. First Lady Botanical Store Àṣàkẹ́ Amẹ́ní New Jersey USA Àṣàkẹ́ ọmọ Jùbírì ló ń ta tewétegbò tó jẹ́ tiwantiwa ní New Jersey gbogbo àwọn ohun èlò tá a lè fi ṣètò àdúrà tó ń jẹ́ ní mọ̀nà wá yàtọ̀ sí pé First Lady Botanical Store jẹ́ store ńlá tẹ́tí lè rí gbogbo spiritual items rà ọmọ Jùbírì tún bá àwọn èèyàn ṣe àkànṣe iṣẹ́ ìṣẹ́gun àti ìtúsílẹ̀ pẹ̀lágbára ẹ̀mí wá ra spiritual perfumes ọ̀nàlà Holy Michael 77 oyin gidi Gixmore àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní First Lady Botanical Store lọ́dọ̀ Àṣàkẹ́ Amẹ́ ọmọ Jùbírì oríṣiríṣi àwọn oògùn ìbílẹ̀ tá a fi ṣètọ́jú ojú ìtọ́jú oyún ìju yanjú ìṣòro àìrọ́mọbí àtàwọn àìsàn míì tẹ́ ti gbé kiri tí wọ́n pé kò sọ́nù àbáyọmọ́ ẹ yára tètè pé First Lady Àṣàkẹ́ Amẹ́ríkà ọmọ Jùbírì ní New Jersey USA sórí +186-227-06019. Top Farm Foods àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. Top Farm Foods ń ṣara lóore yam flour ìyẹ̀fun iṣu gidi unripe plantain flour èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà beans flour èrè gbẹrẹfun rice flour ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó yellow pap ògì pupa onígbẹrẹfun gàrí ìjẹ̀bú tó kan dáadáa tó fi dórí smoked catfish ẹja àrọ̀ gbígbẹ lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀ ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg 2 kg 5 kg Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nigeria tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun ẹ pè 0706-216-6771 tàbí 0802-721-0222 website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.